ǹjẹ́ ẹ̀yin náà mọ̀ wípé tí èèyàn bá ń gbọ́ nǹkan tó nífẹ̀ẹ́ sí tàbí ó ń rí nǹkan tó nífẹ̀ẹ́ sí tó wá ń ṣẹlẹ̀ sí i látọ̀dọ̀ ẹni tó nífẹ̀ẹ́ sí, ẹni tó fẹ́ràn dáadáa, tó wá ń ṣẹlẹ̀ ní àsìkò tó nífẹ̀ẹ́ sí, ẹni yẹn á máa fìfẹ́ hàn, inú ẹ̀ á máa dùn, á máa hún ríra láti jẹ́ kẹ́ ẹ mọ bí ara òun ṣe yá gágá sí, débi pé àwọn èèyàn á máa wò ó pé ọ̀rọ̀ bí wèrèwèrè ti wọ̀. Mi mọ̀ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yé yín. If you are getting something you love from someone you love, as at the time you love to see or get that thing, you'll be so happy that people will now think or believe you have gone mad. Ẹ bá mi subscribe sí Akọ TV. Mo fẹ́ fi fídíò kan hàn yín ni. Oríṣiríṣi reason ni àwọn èèyàn fi máa ń listen sí music. Get it? Or reason pọ̀ táwọn èèyàn sọ pé I love this particular person singing. Or mo like kí n máa gbọ́ látọ̀dọ̀ ẹni yìí. Àbí orin lágbájá tí mo bá ń gbọ́ báyìí báyìí ló máa ń ṣẹlẹ̀ sí mi. So fídíò yìí lágbára. Téèyàn bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọkùnrin yìí, ẹ máa understand nǹkan tí mò ń sọ. Ẹ bá mi like program yìí, ẹ subscribe, ẹ comment nǹkan tẹ́yin náà bá rí sí, ẹ bá mi share. God bless you. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Alhaji Saheed Osupa pẹ̀lú ìkan lára àwọn fans wọn. Àwọn èèyàn míì ti fẹ́ máa rí bí nǹkan mi, bọ̀ èmi ń jẹ́ kó máa yé yín báyìí wípé ìfẹ́ àti ẹ̀gún orin òun ló gun ọkùnrin náà. Let's watch together. Ẹ ṣé gan.
so ẹ̀yin náà rí bẹ́ẹ̀ nǹkan tẹ́yin náà bá rí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi wò, ẹ comment, ẹ bá mi share, like, ẹ subscribe sí channel yìí, mo bẹ̀ yín ẹ jọ̀ọ́. Kò ń ṣe pé má ẹ ya wèrè o, ìfẹ́ náà ni. Thank you.